No sleeps, no fuck-ups, no traces. Oh, well, okay, you will die, boy, you will die! My daughter is missing. Tell me you don't have a hand in this. You need to calm down. Story to confess so fun. On lo ma jẹ́ kó romo ẹ. Wọ́n kò fún mi lọ́mọ mi. Ó lọ fẹ́ sọ stories. Mo tell ko mi pẹ̀lú ẹ. Ya jí ọmọ ti ẹ gbé. Kàkà kí n jí ọmọ ẹ agbo pa pa. Bẹ́ẹ̀. Tí ẹ di ẹ bá dá mi lójú mi. Mo máa fọ́ ẹ. Forgiveness is a sin. I'm assuring you to battle to battle. You are dead. Being loving and caring father. Yet, on jẹ́ kí àwọn ẹbí mi máa sunkún. Ṣé mo yẹ bí tó ti pa lẹ́kùn ni? Ọba Yoruba. Mo fún ẹ ní 12 hours. Gbọ́mọ mi jáde tó pèsè. Tí mi bá gbọ́mọ mi. Mẹ̀gẹ̀dẹ̀ àgbẹ̀nú. Kò fẹ́ fi orí ọ̀ka hàn mú. Tó bá tẹ ọ̀ka nírú mọ́lẹ̀ wà rí já ọ̀ka o. I will make you dance naked. Ibo ló ń lọ pẹ̀lú ìbọn? I'm going to look for my daughter. Sí. Àwọn nǹkan mára ẹgbà pé yóò tán jọ kan. Bá mi ní à ń kóògùn kọ́ra kí à ń kun tìró sójú. Bá mi ní ò lè gbé wa débi kankan. Àtọ̀tá ìlú oko ẹ má pò du àpọ̀ mọ́. Kó sì kú o. Lọ́jọ́ padà bá mi ẹ mọ́ pàníìkì ọmọ ọ̀sẹ̀ ni mọ́ pàníìkì. Pàníìkì kí ẹ débẹ̀. Ẹ ní í ṣe irú ẹ̀ mọ́. Èmi máa wọ̀. Àfàṣẹ mi ò rí ajá. Assalamu alaikum. Ànábì kí àti Ọlọ́run bẹ fún sọ pé man yahabu sukutan lam yakun habada. Allah. Olole ki o. Kọ́lá. Ṣé ní ìdòwò ni? Àbáyé àyè púpọ̀ ni ṣé mo dá àbá àti tọrọ owó ni. Ṣé o tó lè ṣe wọ́n ni? Mo fi ẹ̀yìn wé ìgà. Ìfọ̀ ògbóka bẹ́ẹ̀ ni. Ọ̀rẹ́ mi o. Olúwa sọ nínú ìwé mímọ́ rẹ̀. Ó ní òun ní ọ̀dọ̀. Kí ló wá dé? Ẹ fi ẹ̀mí yín, ẹ fi fún Jésù. Àwùjọ mi là. Akarakallah. Buddha lele ya di stout. Different kind of bí alẹ́ tí ẹ mọ̀. Bí mo ṣe ń gbọ́ orun rẹ̀ yìí gan. Eléyìí ni kò dín inú. Astaghfirullah. Ọ̀rọ̀ fẹ́ rálì ni. Ojoojúmọ́ ní dàgbà lọ́kàn mi. Láàrin ìdẹ́mi tó ń gun káàkiri tí ń làágùn ṣànkẹ́ tí ń pariwo. Sórí iṣẹ́ wa yìí. Pásítọ̀. Àmọ́ kí ló dé tó o ṣe sùúrù? Ṣé rí ògbó tẹnu ń bẹ níwájú mi? Ẹ bá mi fi agbára wọ wá. Nasisi, bá a gbẹ́tọ̀ wa. Ẹ̀tọ́ yín wo ní bẹ lọ́wọ́ mi kí lájọ́ dà pọ̀. Alẹ́jọ́ ọ̀yà tòótọ́. Ọ̀yà kálọ̀ ẹ̀ka lọ. Inú kò tẹ̀ mí à. Wà fi kúlì àmì lẹ́nu wá tóbìlì ayé. Aláìka ní ìtẹ̀yìn ní. Ẹ ti fẹ́ mọ ẹjẹ́ sábàmọ̀ n ò sì sábàmọ̀ pé kéwù ni mo ké. Gbogbo gbìyànjú wàhálà yóò ní já sásán. Gbogbo wàhálà tí òun mi là rí. Astaghfirullah, astaghfirullah. Kò sí koríko lójú ọ̀run làwọn ẹyẹ fi ń wọlé wá jẹko. Kò sí koríko lójú ọ̀run làwọn ẹyẹ fi ń wọlé wá jẹko. Ẹyẹ wa ò ní fò síbi tó ti ń sọ kó pẹ́ yẹ. Ẹyẹ wa ò ní fò síbi tó ti ń sọ kó pẹ́ yẹ. Ọlọ́run jẹ̀bi láyé, wọ́n ń dán ọmọ ènìyàn. Ọlọ́run
láyé ìwà ènìyàn kóró ayé ìwà ènìyàn ní máa yé gbóná. Nígbà wo la máa ronú jinlẹ̀ láyé. Nígbà wo ẹ̀dá máa ronú jinlẹ̀ dáadáa. Ìwà ènìyàn kò ṣe é fojú mọ́ o. Ìwà ènìyàn kò ṣe é. Sumaya. 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 Mádàlẹ̀ má ṣe bí má ro bí sẹ́nìkan ọ̀rẹ́ ènìyàn mẹ́rù bà mí o ojú ò ṣe fi mọ̀ wá ẹ̀dá o ìpadàbọ̀ ohun tá a ṣe ní kọ̀ọ̀kan ń bọ̀ o. Hello. Blade. It's Petra. Petra, ma? Kí ló ń ṣe ẹ́ náà? What exactly is your problem? For 2 good years, ló fi ń jẹ́ Sumaya. 2 freaking years, ló waste dànù yẹn. Wá. Ṣó ti gbàgbé orúkọ tá fún ẹ ni? You are Blade and not Sumaya. Mi ò kò rí. Save me the explanation. Ó láyà o. Ọkàn ẹ̀ balẹ̀ gan ṣá. Ó ń gbé nílé target ẹ̀. Ó wá fall in love. You're so predictable. You are weak and pathetic. Let me make this clear to you. Sherry, move for any 24 hours. Go for carry out operation here. And if you fail to do so, Blade, ó yẹ kó mọ̀ wípé ayé ọwọ́ mi ló wà. And if you fail to do so, ma kàn sí ẹ. So the only thing tí mo fẹ́ gbọ́ lọ́la ni wípé he's dead. Hello? Hello? Ohun tó ń rò sí mi, èmi ò máa mọ̀ o. Ohun tẹ́ ń rò sí wọn, wọn ò máa mọ̀ o. Ojú ò ṣe fi mọ̀ wá ẹ̀dá o.
Imú máa ní ká o, kò máa gbóhùn wá ṣe bí. Ojú dẹ̀ tutù o, ìkà ni wọ́n. Wọ́n ń bá ní jẹ, wọ́n ń bá ní mu, wọ́n ń bá ní ṣohun papọ̀. A ò dẹ̀ mọ̀ wọ́n o, Ọlọ́run wa kọ́ nìyàn ayé burú o. Ohun tó ń rò sí mi, èmi ò máa mọ̀ o. Ohun tẹ́ ń rò sí wọn, wọn ò máa mọ̀ o. Ojú ò ṣe fi mọ̀ wá ẹ̀dá o. Imú máa ní ká o, kò máa gbóhùn wá ṣe bí. Ojú dẹ̀ tutù o, ìkà ni wọ́n. Wọ́n ń bá ní jẹ, wọ́n ń bá ní mu, wọ́n ń bá ní ṣohun papọ̀. A ò dẹ̀ mọ̀ wọ́n o, Ọlọ́run wa kọ́ nìyàn ayé burú o. Ẹ̀dá ò lè gbọ́n tẹ́ni tó ń ṣọ́, tó ń ṣọ́. Ẹ̀dá ò lè gbọ́n tẹ́ni tó ń ṣọ́, tó ń ṣọ́. Má dalẹ̀, má ṣe bí, má ro bí sẹ́nìkan. Ọ̀rẹ́ nìyàn mẹ́rù bà mí o, ojú ò ṣe fi mọ̀ wá ẹ̀dá o. Ìpadàbọ̀ ohun tá a ṣe ní kọ̀ọ̀kan ń bọ̀ o. Ẹ ò rí bí ẹ ráyé bí. So ṣé ẹ wá sọ àṣírí yẹn fóbìnrin yẹn lọ́jọ́ náà lọ? It's okay. Oh, ṣé àwọn ọmọ yìí pé téèyàn bá sọ àṣírí kan fún obìnrin ní àárọ̀ yìí kílẹ̀ tó ṣú gbogbo ìlú ló máa gbọ́ níbi chọ́. Àṣírí téèyàn fi sí lọ́wọ́ ń bí àpọ̀ rẹ̀ kan. Ẹ sì tó yẹ kankan má jẹ́ kẹ́ni kankan gbọ́. Bẹ́ẹ̀ ló ti gbá mi yẹn. Àmọ́ o, aláṣírí ẹ̀yin ọkùnrin làwọn obìnrin jẹ́. Ó kò jẹ́ pé strategically náà gbogbo àṣírí ọ̀hún náà ẹ máa tú. Ẹ̀yin ọkùnrin ẹ̀ ṣáà lè survive without àwọn obìnrin. Ṣé wàá fẹ́ gbọ́? Ṣé kí n má parọ́ fún ẹ? Kò sí bẹ́ẹ̀ obìnrin ṣe fẹ́ survive. Àná without wọn. Ó mọ iye àṣírí ẹ̀ tó wà lọ́wọ́ mi. Èmi ẹkùn àṣírí tèmi lọ́wọ́ ẹ̀. Sọ ìwọ náà ẹ̀. Àṣírí ẹ̀ máa pọ̀ gan lọ́wọ́ mi màá ní. Kò jọ. Má lẹ́nu. Èmi á dẹ̀ lè tún àṣírí mi fún ẹ. Màmá rẹ̀, bàbá rẹ̀, mo ti sè fún oúnjẹ náà tán. Ìlò díṣẹ́ ẹ̀ sáàdẹ̀ sí dání. Bọ̀ tí ó ṣọ̀pọ̀ fún èmi ká ló jẹ sí ẹ̀. Kò tó sẹ́ẹ̀bù oúnjẹ tí ó dà màmá. Ó jẹ fún. Kọ́mọ yìí kò tí ì yẹ kó wọ̀ ẹ́ change láti jọ ẹ. Bá ṣe máa gbọ́ títí nìyẹn. Rìnrìn. Màmá yá. Màmá yá. Most of my problem. But it's so much okay and Niyi jẹun èmi kò ní yóò bó ṣe wà. I do not blame Sumaya. Àwọn immigration tó jẹ́ kí Sumaya kò ní bẹ̀rẹ̀ republic wọn Nigeria. Àwọn ni mo blame. Because if they are doing their work, how can one even get? Oga? Hey. You can wake up, man. Okay, welcome, man. Okay, I'm not fine, Oga. I'm not fine, Oga. Okay, a lot is happening in this house, Oga. Come and drink. Still not too shallow. Oga. Oga, I'm not fine. Close. It's okay. What? Okay, I'm not that okay at all. In fact, mẹ́ta la ń ṣẹlẹ̀ nínú ilé yìí. What? Kí ló ṣẹlẹ̀? I'm suffering, Oga.
How? Because Yoruba wọ́n sọ pé ọ̀rọ̀ kì í wọnú kí èmi wọ̀. Sumaya ó fi àjẹ́ mi nínú ilé yìí. She wants to kill me. Sumaya. Yes. Sumaya fẹ́ pa mí o. Where is Sumaya? Sumaya da. All around. See, if you see what she's doing for me. You will see her so. I am not eating good food in the house. Sumaya, welcome, sir. What? This matter is not a laughing matter. If she wants to give me food, she can give me ogbono and bread. You will see her. You will see also. In fact. Ó parọ́ mọ́ mi ọ̀gá. Sumaya, Wọ́n ló pa mọ́ mi ní oore ṣe bẹ́ẹ̀ fún. The funniest part is Sumaya will give me fufu and crayfish. Wait. Ìwọ náà like oúnjẹ jù. You are always eating. Kò dé yọ lára ẹ̀. Wọ́n rún ẹ. Ó máa ń jẹun jù. Food all the time. Kí ló dé? I'm not eating good food. Ó kàn fún mi lóúnjẹ bí ajá ni. Tífù lọ̀rọ̀ ni ọ̀gá, nǹkan ò kí tẹ́ lọ́rùn. Come on, bring my box in. Emeka, bring my box. Come in, eh? Wá gbà fún oúnjẹ náà mi o. Oga, seafood. Sumaya, come here. Sumaya, come here. What is this? Like small picking of snare? Ọmọ ẹ̀gbin. Sí ẹran ni mo gbé fún ẹ. Tó bá dẹ̀ fi fẹ́ kó gbé rẹ̀ má gbé wọnú rẹ̀ padà. Nǹkan tó tọ́ sí mi lélẹ̀. Sumaya, nǹkan tó tọ́ sí mi rẹ̀. Tí o bá fẹ́ bá mi gbé. Má gbé má wọ fún inú rẹ̀ ìsìn èmi ò ráyè gbogbo rẹ̀. You want me to die of hunger? Sumaya, oye kò máa níbi ẹ̀rọ lọ. Look at what you are giving me. Nǹkan tó tọ́ sí ẹran ni mo gbé fún ẹ. Tó bá fẹ́ kó bá mi gbé má wọ fún inú rẹ̀ ìsìn mo ráyè o. So, do you know my job in this house? Àbúrò kí mo wá gbẹgbẹ nínú sínú ilé yìí. Àbúrò kí mo wá ganú ilé yìí. Iṣẹ́ wo ló gbà? Ó yá, mò ń gbọ́. Okay, mo wá ganú ilé yìí àbí. I am chief security of this house. Mi ò wá ganú. I'm forever invited. No problem. I will report it for that. You will leave this house for me. Ìkòkò ní gbàbọ́ kòkò gbẹ̀rẹ̀ sí kó tún gba ṣuṣu lẹ́yìn mi àti ẹ. Àṣẹ kò ní gbára ẹ̀sìn kò ní gba ẹran fún ikùn ẹ. Sumaya, ogun ti ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ni. Ogun ti dé báyìí. Ẹnu rẹ kò ní gba ẹja kò ní gbẹ́ran. Pọ̀nmọ́ ordinary kò ní gbà. Ojú dúdú. Ó kọ̀ gùn lásán ni. Ojú dúdú kò fine. My dear, pẹ̀lẹ́, káàbọ̀, fún rìn, ṣé kò rẹra? Àbí ìwà jíṣẹ́? Pẹ̀lẹ́, lọ freshen up kó lè wá jẹun. It's good you are back now. Yeah. Food is fresh and the way you like it. Sumaya dà. Sumaya, I think I want to fan. Oh, Sumaya, I don't get it. Kókò lọ gbọ́njẹ fún ẹran tó látàárọ̀ lọ́wọ́ àtà ló dúró sílẹ̀ lórúkọ. Ṣorí Sumaya àti Emeka, wọ́n ṣì máa tó sọ kitchen yẹn di battlefield. Sumaya, ó máa wá kà mí lóhùn. Tí wọ́n bá pé méjì kò ní dáhùn, tó gbọ́dọ̀ kò ní dáhùn. Sumaya. Ó ti pé àtọ́ pé méjì o, wá sáàbù oúnjẹ. Tó yẹ ti dé. Wá. It reminds me, o máa bá mi lọ sọ́jà lénìí. O máa bá mi get àwọn ingredients kan. Màmá kí wàá rọ fún ọjà ní Monday. Mo ní bí o mọ̀ pé ní Monday, o fẹ́ àwọn èèyàn ọ̀ṣọ́ lọ. Tètè jáde. Wá sí àwọn oúnjẹ straight away ní o. Ewo lẹ́sẹ̀ kan. Ó máa fi dé sí, ó máa ti fi dé èrè. Now, please. Son? My son? What's my son? Hello, Oh, Chief. Oh, sir. Thanks for having us. Yeah, thank you. We're fine. We're all right. I'm Detective Benjamin Mendu, and Aisha Alaka, my colleague. All of Jarata, I feel I want you to know that investigation to be fully into this case. I said I'm working tirelessly on this. I need to tell you that
we are not handling anything with levity. We are not overlooking anything. So time to time, I might need help, and Tabali a place be available for us, and then Tabali any. Hey, God of heaven and earth. Oh, very cool. Hello. Oh, very cool. Ọ̀gá tó rẹ̀. Oh, fún mọ́kùnrin ìdágbére fún ẹ̀dẹ̀. Oh, very cool. Speaking. Ọ̀gá tó. Ọba àgbọ̀. Hey. Ìmọ̀ kí ló pa àwọn bọ̀dọ̀? Ta ló pa wọ́n? Sumaya, I don't know, Sumaya. But she might be away on here. I don't want you to cry, Sumaya. Because Yorùbá sọ̀rọ̀ sọ pé àsùnkàn olómọ́mú ẹ̀kún àsùn ìdákẹ́wà. Adìyẹ ìrágó ni o, kò kí ń ṣe ohun àjẹgbé o. Gbogbo aná máa dín adìyẹ wa jẹ, ọmọ máa bọ̀ ẹ̀ ládìyẹ wa. Gbogbo aná máa ṣe kí ni ọ̀nà máa yá adìyẹ wa jẹ. Everybody that will die, ọmọ èèyàn tó kú kàn báyìí, Sumaya ó lè jẹ́ ìwọ ní kú kàn. Sumaya, ìwọ ní kú kàn náà. Ọ̀gá tó yẹ Sumaya, ọ̀gá tó yẹ ti lọ pẹ́pẹ́tà nìyẹn. Lọ́wọ́ mi lẹ́kọ̀ọ́ sí. This thing is paining me. Mo kò tó dùn mí nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. That is why the Bible say that ọmọ máa ń mú ológogoro lọ síwájú ọjọ́ ibi. Gbọ́dọ̀ Yorùbá, ṣé ológogoro ni àbí olóróró? Sumaya, ṣé olóró ni Bible sọ? Olóró kọ́, onídìájìn ni. So ọ̀gá has gone pátápátá nìyẹn. That is why anything I'm doing, I don't want to be righteous. Tó bá fẹ́ pẹ́ láyé bí ẹbọra òru, ó máa lójú pa, ó máa dájú ní èèyàn. See, this life this life you have to study it very well. Wo tó bá fẹ́ dàgbà, tó bá fẹ́ dògbó, ó máa dájú ní èèyàn. Orí àgbákò, ó wọ 1+. Ṣé o pé ojú lásán ló fi tó èjì ẹni? If you want to live long in this life, ó ní láti dàbí àgbákò, ó máa dájú ní èèyàn, ó máa lójú pa. Tó wà lẹ́yìn ẹ̀yin olórogogoro nìkan ni ikú máa ń mú lọ síwájú ọjọ́ ìbí. Sumaya, ìwọ ló kọ Sumaya. Sumaya, ìwọ ló kọ. Sumaya, ìwọ tó ń dùn mí lórí nǹkan tó wà lẹ́yìn. Ayé mi ti bàjẹ́ àwa ìná ọ̀gá tó yẹ. Ọ̀gá tó yẹ promise me that this week he will do transfer for my new shop that will be selling raw beans and bag of rice. Tó bá yẹ kó ọ̀gá tó yẹ ti ṣe transfer yẹn tó wá kú, kò ní dùn mí púpọ̀ báyìí. Ìwà ló yẹ kí ikú náà kó mú lọ. Sumaya, ìwọ ló kọ. Ìkàrí ẹ, ikú ọ̀gá tó yẹ kó lu ẹ. Sumaya. Torí owó ni. Ìkàrí. Ìwà ló máa kọ̀ lọ́la. Sumaya. Ìwà ló máa. Sumaya, ikú ọ̀gá tó yẹ ó dùn mí. Fi mí rẹ̀. Ikú ọ̀gá tó yẹ ó dùn mí, nǹkan tó bá ti pọ̀ lẹ́yìn ni ló máa ń dùn yàn. Nǹkan tó ń dùn mí nìyẹn. So, ta ló máa pọ̀ ọ̀gá tó yẹ báyìí? Bèrè lọ́wọ́ mi lẹ́sàn-án sí bóyá èmi àti ẹ̀kọ́ náà jọ wà nínú ilé yìí. Fi mí rẹ̀ wọ́n mọ́kùnrin. Fi mí rẹ̀ bàjẹ́ ni bínú sí ẹ̀. Sumaya, ìwọ ló súnmọ́ ọ̀gá tó yẹ. Kí ló tó fi ń pọ̀ ọ̀gá tó yẹ? Kí ló tó fi ń pọ̀ ọ̀gá tó yẹ, Sumaya? Rọ̀bá wọn bì sọ́wọ́. Sumaya. Rọ̀bá wọn. Ikú tó fi ń pọ̀ ọ̀gá tó yẹ nítorí ó yẹ kó máa mú ìwọ lọ ní o. Kó máa mú ìwọ lọ, ìwọ ló máa mú lọ. Rọ̀bá wọn bì lọ́wọ́ àti mí lọ. Gbogbo ìbéèrè tó ń béèrè fún lọ́wọ́ mi kò ní. Ọ̀gá tó yẹ. Ọ̀gá tó yẹ. Ikú tó fi ń pọ̀ yẹ kó máa mú Sumaya. Ṣe mí, ayé má ṣe mí, ẹ̀rù èèyàn máa ń bà mí ọ́, ẹ̀rù èèyàn máa ń bà mí ọ́.
Sùmáyà ti ń fi àjẹ mi ti pẹ́. Gbogbo àwọn ẹran mi tó yẹ kó jẹ́ ẹ̀tọ́ mi tí ò fún mi. Má bẹ̀rẹ̀ sí jí ní ọ̀kọ̀ọ̀kan báyìí. For my boy, makes mama for my boy. Miracle for my boy, there are miracles for my boy. I'll baby. Okay, my boy. There was a time in my life, I told my neighbor. Detective Mother. Àkóbá àtàbá ọlọ́mọdé akárí. Ọ̀rọ̀ tó wà lẹ́yìn mi ò mọ̀jú mi ò mẹ̀sẹ̀ ń bẹ̀. I don't know anything about this thing. Detective Mother, God will save me from all these things that I find myself in. God that finds... Hello, I'll advise you to save your prayers. You might need them better in court. I will go to court. Obviously. Gbogbo rárá tó ń ṣe mo fi ẹlẹ́kọ̀ọ́ kan máa ṣe melodrama ẹni. Mo kàn ń wọ ẹran gan máa ṣòṣì tó ń ṣe mo mọ bóyá lọ. Gbogbo ilé tó ń ṣe tọ́wọ́ bá tó ẹni tó yẹ kọ́wọ́ ti tó ẹ orí ẹ̀ máa straight tètè kí ló ṣe é? Yorùbá wá ṣe fíìmù bí ni tọ́wọ́ bá mú ẹ kí ló dà wà tí tó yẹ pọ̀ tó fi pa how'd you kill him? Ọ̀gá Mẹ́dọ̀ sórí ẹ̀ detective Mẹ́dọ̀ àbí? I cannot kill Ọ̀gá Tóyè. See, èmi ò lè fojú olórí egúngi. If you don't know my Ọ̀gá very well, I will explain my Ọ̀gá to you. My Ọ̀gá is a very nice man. Èmi dẹ̀ lè pa wọ́n. Let me tell you something about Ọ̀gá. Tí Ọ̀gá bá fẹ́ tó bá fẹ́ rà kan 500, Ọ̀gá can give me 50,000 naira. I will return the change to Ọ̀gá. Ọ̀gá will not collect change. If I broke, if I need urgent take, Ọ̀gá will send it. How will I kill him? Èmi lè fojú olórí egúngi. Ẹyẹ lè kí n gé bẹ́ẹ̀ lè jẹ́ kó bẹ́ẹ̀ lè gún tó bá dọjọ́ ikú ẹ̀ kó wá yẹ rí. How can I kill him? But wọ́n ló fi reliable CCTV now, which is supposed to lead us to the killer. Is it about CCTV? Detective, I only covered CCTV because of this useless cook, Sumaya. Pẹ́sẹ̀ ó ti tó ẹ. Ẹkún tó ń sùn yóò lè yanjú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Níbo ló wà gangan nígbà tí wọ́n fi tó yé sínú kitchen? Mi ò sí ibẹ̀, mo lè fi ẹlẹ́dàá mi búra sí. Lóòótọ́ èmi ni mo kọ́kọ́ rí ìwọ nígbà tí mo wọ̀ fírú kíṣìnì. Bí mo rẹ̀ ṣe rí ìwọ, mo pariwo. Ẹ̀rù bà mí mo ṣe pariwo. Dáàdi rẹ̀ rí lẹ́sẹ̀kẹsẹ̀. Ọ̀rọ̀ ògo ò jágere lẹ́nu mi mọ́. Orí tó fọ́ mi. Bọ̀dá Tóyè, ó kì í ṣe ẹni tí mo lè ṣe fún ṣùtá. Kò sẹ́ni kankan tó béèrè bó ṣe ń ṣe mí bí. This is not an hospital. Báwo gbòǹgbò ló ṣe jẹ́? Ọtí bá ti bí ẹni kó sọ ní ibo ló wà nígbà tó fi pa Tóyè sínú kitchen ẹ. Wàhálà. Àwọn màmá rẹ̀ wọ́n pè mí láàárọ̀. Wọ́n wá sọ pé kí wàá rọ̀ fún ọjà kí lọ ra foodstuff wá. Ní ọjọ́ Monday, right? Ṣé ọjọ́ Monday lẹ máa lọ sọ́jà ni? Rárá o, kò sí ọjọ́ ṣe àkínrọ̀ fún ọjà. Ṣùgbọ́n ọjọ́ Àràmísì gọgọrà bá rọ̀ fún ọjà. Èmi náà wọ́n fẹ́ béèrè pé màmá rẹ̀ a sì rí àwọn nǹkan fún kitchen. Màmá rẹ̀ wá sọ pé àwọn fẹ́ rí àwọn àlejò kan láìpẹ́. Èmi rẹ̀ kúrò nílé mo lọ fún ọjà. Ìwọ lọ sí ọjà torí ẹ ló ṣe sílé. Á tó bí wákàtí mélòó tó fi lọ sọ́jà? Mi ò lè sọ àmọ́ bí 1 hour àti half ni. Convenient timing.
Mi ò ṣe nǹkan kan o, mi ò mọ̀ fún irú ìyá ṣẹ̀rẹ̀ o, mi ò mọ̀ kankan. Bóyá o ṣe, bóyá o ṣe o, gbogbo àlàyé tó ṣe kò fọ ẹ mọ́. Mo lè búra mi ò mọ̀ kankan. Sùmáyà jẹ́ ti báyìí o, ọ̀rọ̀ tèmi ò mọ̀wọ́ tèmi ò mẹ́sẹ̀. Màmá rẹ̀. Ọ̀gá sí ẹ̀ olóbùkún ní Sùmáyà tẹ́ ń wẹ̀ ọ́. Ṣé kí Sùmáyà ṣé ọ̀gá sí olóbùkún ní Sùmáyà tẹ́ ń wẹ̀ ẹ́? Tí Sùmáyà bá kú lé ní Sùmáyà ò lè rọrùn wọ̀. Ọ̀gá Tayo used to tell Sùmáyà that if you want to give me Emeka of Lagos food, a whole chief security of the house, ẹ kó máa fi ẹran méjì sí oúnjẹ mi. But sí Sùmáyà tó bá fẹ́ fún mi lóúnjẹ, ó máa ń yọ ẹran kan kúrò lórí oúnjẹ mi, ó máa fún mi èmi, ó máa fún mi lẹ́ran kankan. Then when I calculated all the meats that I expected to be eaten in the house, my people miss only 25 pieces. So I now went to the kitchen. That's the reason why I can cover CCTV pẹ̀lú fìlà mi kí n bá lè já olè mi kí n bá lè mẹ́rin. I only took one out of the meats. Ẹ̀wọ̀n nìkan mo jí. Sorry, mo ti handle cases tó pọ̀ gan. Àwọn drama tó ń perform yìí ó kéré gan. Ohun ẹ máa là wá sọ̀rọ̀ bí èèyàn tọwọ́ bá tó ẹ. Kó bẹ́ẹ̀. Only reason mẹ́ndolú bẹ́ẹ̀ sọ̀rọ̀. Okay, now ìwọ cover concrete evidence for a murder case pẹ̀lú fìlà tó dúpọ̀ fẹ́ jẹ́ ẹran jẹ. Mo ń gbẹ o torí ẹran cover concrete tó yẹ pé do you know what that's done for you? That has positioned you as our prime suspect. Okay, suspect ní kwani. Okay, I swear God, mo fi gbogbo gbẹ̀wò ìṣàtọ̀ tó wà lórí ilẹ̀ èdè ìbúra. Just 1 minute I carried. Ọ̀rọ̀ kan pé mo mú. Well, I'm talking about the death of a human being. Also, so bad. I thought as much, Oga. Èmi náà rò bẹ́ẹ̀. Because Yorùbá bọ̀ wọ́n sọ pé àjẹkúlẹ̀ ni ọmọ ń kú lọ́la. Àjẹkúlẹ̀ máa lówó pamọ́ tó kúlẹ̀ ní. Sùmáyà tó bá fẹ́ lọ sọ́jà. Ọjọ́ Thursday nìkan ni Sùmáyà máa lọ sọ́jà. But this fateful day, ọjọ́ Monday ni Sùmáyà lọ sọ́jà. And I'm beginning to doubt. Lọ sọ́jà on Monday. Kí ni wọ́n wá sọ sí? It is not my work, you know. I told you I am just a gate man. I cannot argue with Sumaya. I just noticed that. Uko lọ sọ́jà ni. Wà lọ tán kí ló wá ṣẹlẹ̀? Okay. Ṣé kí ìṣẹ̀lẹ̀ yẹn tó ṣẹlẹ̀? Ṣé màmá tó yí padà wá sínú ilé yẹn? Màmá tó yẹ. I don't know. You don't know what? Are you not the security officer? O kò rẹ pé mẹ́tò wọlé àtẹ̀ tó jáde ní compound. I want a job. I slept off nígbà tí mo sùn lọ ní o. O sùn lọ lẹ́nu gate. Ẹnu gate kan mo sùn sí o. Gbàgbà tí mo jẹyọ tán. In my vineyard, in my security house. That is where I sùn gbàgbé. Now I get the picture. Nítorí tó yè ká ẹ níbi tó ti ń jí ẹran. O intend àti pa o kò fẹ́ ṣe léṣe ó wá yí wá. That is a very bad picture. Me, nobody can me. I stole the meat conveniently. I covered CCTV. No, nobody can me. It was when I was sleeping. Mo gbọ́ pé nǹkan kan ṣẹlẹ̀ sọ́gà Tóyè. Ìgbà mo mọ̀ pé ọ̀gá Tóyè kú. Mi mẹ́sẹ̀ o. Ọwọ́ mi wọ dúdú lẹ́nà o. Can assure you that you will learn the hard way. You will talk, you will confess. I put it to you. Too convenient? Yes, too convenient. Mindo, there is something off between Sumaya and Emeka. Story àwọn méjèèjì ó ti wà too aligned. Àfi bí ẹni pé wọ́n rehearse. And that Emeka's little confession about the meat, it felt like a distraction. Èmi rò pé bí Sumaya ṣe ń ṣe nígbà tá à ń fi ọ̀rọ̀ wa lẹ́nu wò kò wá látàrí ìbẹ̀rù. It was something else. Guilt. And Sumaya àti Emeka, there's something between both of them.
something is off. I feel like àwọn méjèèjì mọ nǹkan kan tí wọ́n ti sọ fún wa. There's a tie. A tie or not? Wọ́n máa jábọ̀. Wọ́n máa sọ̀rọ̀. Wọ́n gbà tó bá ṣì wà ní àwọn tó wà. Tó wà ní sàkánì wọn. They will talk. They will surely confess. Trust me. Well. Ìyá olóògbé ńkọ́? Mama Toye. Yes. I don't get it. Ọmọ ṣaláìsí. Èdè tó wá sílé mi wá interrogate me. What's going on? Why? Iṣẹ́ wa lè rí yẹn. This case respects no one. Not status, not grave. Ọ̀rọ̀ ikú Ọlátóyè là ń sọ yìí. We are here for justice, and that we must get it. Yes, we must get the justice. Ma, ibo lẹ wà ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀. Wọ́n wá lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi ní Island. Ìkan nínú wọn fẹ́ ṣe wedding for wọn. So I had to go for the planning. Ọjọ́ Monday lè máa rán Sùmáyà ọmọ ọ̀dọ̀ yín lọ sí ọjà. Why Thursday? Because mo expect àwọn ọ̀rẹ́ mi kan lọ́jọ́ Thursday. Mo dẹ̀ fẹ́ kán get gbogbo ingredients in right. So that kò ní sí disappointment kankan. Torí ẹ̀ ni mo ṣe ní kó lọ Monday. Well, Sugar. Sugar is a dead man. Sugar. Kàn dédé fi èmi àti ọmọ sílẹ̀ nílé gbà tó pọ́dún 3. Ó dẹ̀ tẹ̀lé ìyá olówó kan lọ. Ó dẹ̀ abandon wa. Ṣàdédé ni Sugar tún padà wá ilé ńgbà tó yá. Ó kówó, ó kọ́lá, ó kọ́rọ̀ dì. Ó bá béèrè pé Sugar bó ló ti rí gbogbo owó, gbogbo ọlá, gbogbo ọ̀rọ̀ yìí. Orin Olúwa ló ṣe é ni ọkọ mi fi sẹ́nu. Olúwa ló ṣe léyìí o, Olúwa ló ṣe léyìí o, Olúwa ló ṣe léyìí bó ṣe pariwo ni. Ìgbà tó yá ni mo bẹ̀rẹ̀ sí dé gbọ́ awuyewuye lọ́dọ̀ àwọn èèyàn. Wọ́n fi ń yé mi wípé Sugar ti wọ ẹgbẹ́ òkùnkùn. Ẹgbẹ́ kan tí wọ́n ń pè ní GBN. Oh, bonjour. Ça va bien? C'est comment? Oh. Oui, je parle très bien de français. Même avant, je parle très fort. C'est parce que je n'ai pas vu quelqu'un que je vais parler avec que je commence à oublier. Ah, mo gbọ́ French dáadáa. Torí pé mi ò rẹ́ni máa bá sọ mọ́. Òun ló ṣe dàbí ẹni pé mo ti ń gbàgbé. Bọ̀ gbogbo ìgbà tí mo bá ti réyàn tó gbọ́, kíákíá ni mo máa ń rántí. Ah, èyí tí mo sọ ní French náà nìyẹn. Didi, je comprends bien de français. Pé mo gbọ́ français dáadáa. Mais, parce que je n'ai pas vu quelqu'un que je vais parler avec. Torí mi ò rẹ́ni tí màá máa bá sọ ní Nàìjíríà bí, ici au Nigeria, ní Nàìjíríà bí. C'est à cause de ça que j'ai oublié. Torí ẹ̀ ni mo ṣe ń gbàgbé díẹ̀díẹ̀. Mais quand je vois quelqu'un qui comprend, tí mo bá ti rí èèyàn tó gbọ́, je n'ai jamais oublié. Mi lè gbàgbé láéláé. Ọ̀rẹ́, jẹ́ kí n gbé padà. Jẹ́ kí n gbé padà. Mọ́tò kan ń tẹ̀lé mi látẹ̀. Ó dẹ̀ notice but ó mọ nǹkan tí màá ṣe. Tí mo bá ti dé available tunnel, màá tán láti lè mọ̀ bó ṣe ń tẹ̀. Ṣó nígbà tí mo ti notice ẹ̀, ó ṣe kí ẹ. Ẹ máa gbé padà. All right, au revoir.
sáré máa jẹ́ kó yé pé ẹṣin ni mo gbé ẹrù ni mo lò wọ ó lè mú mi ó lè má tó sáré tó ń padà láti mo bá tó wá tán padà tóun náà bá tó tán padà á jẹ́ pé àwa ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé wàhálà wà jẹ́ kí n tán again. Nínú èsì báyìí ọ̀nà máa tètè navigate rẹ̀ wàhálà ilé yóò téèyàn bá lè máa làágùn nínú èsì ó wà ní pé tí kìí ṣe pé òpè náà ti tán ó ti tán nìgé kí n fẹ́ ṣe láyé mi èèyàn kọ́ dẹ̀ sọ pé tí nǹkan burúkú bá fẹ́ ṣẹlẹ̀ síyàn àwọn nǹkan kan lódìlódì máa ń ṣẹlẹ̀ tí mo lè máa làágùn nínú èsì náà ní àbọ̀bọ̀ ètò ń sáré. Akílẹ̀ òkú ilé ó yà sẹ́ akílẹ̀ òkú ilé ó yà sáré. Madam, in a nutshell, what I'm trying to say is that you know money for very rigorous activities. Mo lérò wípé department yẹn ló smart jù ní law enforcement. Of course we're smart. Ìbéèrè tẹ́ ń béèrè yìí ó yà mí lẹ́nu. The devil doesn't give you what he can get easily. He gives you what is not easily attainable. Tí ọlá tí gàba ń ra àti dán. Ó tún tẹ̀lé mi mo gbé ó tún tẹ̀lé mi mo gbé ikú gbé orí rẹ̀ ó tún tẹ̀lé mi ọ̀nà tí ò dá yìí ó tún tẹ̀lé mi mo gbé. Keep trying. Ọmọ yẹn àti bàbá ẹ̀ nìkan náà jọ pa nínú ilé níjọ́ tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀. Fuck. Ọmọ ndere nta ibu zuzu n'ama ni. Dogon sogbadoro amu na gabiana asina. Ọmọ. Ṣé bọ̀bọ̀ ẹ̀ dọ̀fẹ́ ni? No, I swear. I'm not see this guy. Yeah, this guy can't disappear just like that. Ṣé kẹ́ ìṣọ̀lẹ̀ tí wọ́n wá? Àmọ́ ẹ̀yin ni kẹ́kọ̀ọ́ wá ń ṣe wa. Spare me that. Aago mélòó ló lù lọ́wọ́ yín bẹ́ẹ̀? This is 3:42 p.m. I won. Iṣẹ́ ti ṣe. Ṣé ẹ̀yin ò mọ̀ wípé ẹni tó bá pa egún kò kí n ká ọdún mi? Sugar is as good as a dead rat. Mo ti gba ẹ̀san ikú Ọlátúyè.
Fuck. No, this guy don't disappear. Don't fail baby, this guy don't disappear. Nah. This one I pump up, bro. Fuck. Just like this. Before ends. He's calling. Hello. Detective Mendo here. Hello, detective. Hello. Àwọn kan lé mi. Wọ́n fẹ́ pa mí. Tó bá ní wọ́n lé mi. Ó yá, wọ́n tó lé mi. Títí mo fi wá sá wọnú igbó kan. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. Ẹni àbúlé wa. Mo wà ní sáìdì bíi sáìdì Johnson Close. Johnson Close tó wà níbi close down. Yes. Johnson Close. About Macaulay Way. Yes. Johnson Close. Inú igbó kan níbẹ̀ ni mo sá pamọ́ sí, ẹ ṣàánú mi. Just if you remain there, sir. I'm not going to pray. Yes. Notice. It's under an attack. You need to move now. Come for back. Station bed here. No entry, no exit. Come for backup. Okay. Hey. Tó bá dánwò ó dandan. Ìlàjì bímbí mi ó lórí lónìí o. Ẹgbẹ́ ní ojú ìyàmọ̀ kò mí kú ṣùgbọ́n. lọ́mẹ̀ gbẹ̀dúró àdán àgbọ̀dọ̀ ro obì ọgbọ́dọ̀ fò àgbérò ní kú gbé wá àrùmọ́sọ̀sì gidi rúgbọ́ ọ̀sẹ̀ gẹ́gẹ́ lálágẹmọ́ gbọ́wọ́ ọdún. Ẹ sọ pé ẹ mọ̀ kábíyèsí ń bá ìyàwó mi ní àjọṣepọ̀. Báwo ni bọ́lá ṣe máa sọ́kùn fún ọmọ àgbà àfin pẹ̀lú àwọn olórí? Ìṣòro ọgọmọ́jì tó ti tẹ lágbàdo àjẹ. Olórí àgbà ìwé. Wákàtí ṣe fún mi kí ló fẹ́ sí fún mi bẹ́ẹ̀ lẹ́rìn. Ìlú ò ní sáláì mọ́ rù gbùdùgbùdù o. Ó jẹ́ ó mọ̀ pé ọba bá lórí ohun gbogbo ni ó gbẹ́sẹ̀ lé. Ìwọ̀n àní ẹ bá ń já sí wọ́wọ́. Ajá wọ́wọ́. Ìgbà rán díẹ̀. Ìwọ̀n asún kìíní mi bò. Gbogbo àwọn ìyàmọ̀ fún un yóò sú mi. Ìyàmọ̀ pobo. Ìbáyé ìyàmọ̀ po jẹ́nsì. Wọ́n ẹni ìmọ̀ bẹ́ẹ̀ pàṣẹ sí àwọn òṣèlú sórí ìlú. Tí wọ́n sọ pé ìjọ ti pẹ́pẹ́ bá ti tàn báyìí, ìjọ náà ní ilé. Màá bẹ́ẹ̀ pàṣẹ sí àwọn ènìyàn. Ó tó bẹ́ẹ̀ pa ó lọ́pàá sí ìlànà ìrọ̀ lọ́pàá. Iremide, it is over between you and I. Over biti báwo? Kí ni mo ṣe? What have I done wrong? Na like a grammar, ògbóyìnbó gan mi ò ṣe mọ́. Period. Okay, I'm not forcing you to love me. Ṣùgbọ́n ó ṣàmà ní nǹkan tá a ṣe fúnra ẹni, tá a fi ń bínú ara ẹni. Kí ni mo ṣe? Ṣàlàyé fún mi, màá lè ṣàtúnṣe. Sọmọ di òfagúnwà ni kí n pè ẹ́ ní àbíwọ̀ gangan ni di òfagúnwà. Okay, let me break it down. Ṣòrí tí o bá fẹ́ kí n put into that mess you are just mentioned now. I better kó gbé gbogbo ẹrù wẹ̀rí ẹ̀ kó jáde kúrò níbí báyìí. Ó gbọ́! So that you change it for you. I'm your friend. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ níbi tó lọ? A problem shared is a problem solved. Bámidélé ò mà Bámidélé mọ́. Ariwo ilé ọ̀tọ̀ òye mi ló ń pa. Délé lòun ti délé ọ̀rẹ́ kémi ọ̀tọ̀ wá gbígbà lọ. Jọ̀ọ́ kí ni ìtumọ̀ gbogbo sermon ni? Ṣé bó ló sọ yìí pé kó wá sọ́dọ̀ òun, kó wá lo gbogbo leave tó kù, kó wá lò lọ́dọ̀ òun.
kẹ́ lè jọ ní nice time kí wá ní gbogbo àròyé tó ń rò fún ẹ. ìyẹn gangan ni òye mi àfi bí ẹni tí nǹkan kó sí nínú. ẹ pẹ̀lẹ́ chief oníṣẹ́ wọn ọ̀rọ̀ fáńdù yín jù ṣùgbọ́n. ẹ̀mí mi nìkan ò ní ò bọ́ sí wọn lọ́wọ́ dó wọn ní hold hand of me àmọ́ wọ́n fi ọmọ ìyá kú tó bá ṣe pé mi ò lè sáré ni. So sorry. Ẹgbẹ̀lẹ̀. Yeah, any Toyota red color ni wọ́n fi ambush yìí. Red color ni. Right. Ẹjọ́ àwọn mélòó lè rí inú mọ́tò ìtẹ́ yìí rí test shop pé they by their numbers. How many people lè ká? Actually, mi ò lè sọ pé iye báyìí ni. Àmọ́ àwọn méjì ni mo rí. Tán lé mi, wọ́n lé mi wọnú gbọ́. Wọ́n pa mí tán díẹ̀ lọ. Detective. Yeah. Ẹni ìyàwó mi ṣì wà ní detention lọ́dọ̀ yìí. Yeah. Why? Ẹ fẹ́ mọ̀. Yes. Gbogbo nǹkan tí mo kó jọ láyé mi, gbogbo nǹkan tí mo ti acquire lé ayé yìí, every deal nítorí títí ẹ ìwọ àti ọmọ ẹ kí lè tẹ́yìn lọ́rùn kí lè jẹ́ kó mọ̀ pé mo nífẹ̀ẹ́ mo dẹ̀ nífẹ̀ẹ́ ọmọ àti nǹkan tó yẹ kí n ṣe tí ó yẹ kí n ṣe kíkẹ́ ọmọlúwàbí pé mo fẹ́ tẹ́ ìyàwó mi lọ́rùn because I want you to lack nothing. I did everything because of you. HBM. Your really good luck me. No spirituality attached. No sacrifice. Don't even do anything that can finish our image. Wá sọ wípé èmi ló ń train course. Àwọn tó ń sì ní pé kọ́ parí. Nǹkan tó sọ ayé ara ẹ̀ dà. Ṣáyé lè tó ń ṣe. Farida. Ẹbí táwa ni. Tí ló sọ mí di báyìí? Ẹ̀yin tẹ́ fa ọkùnrin àjèjì mọ́ra. Tó kó parun bá délé yín. Tẹ́ tún nífẹ̀ẹ́ jù mí lọ. Nítorí àṣìṣe yín, mo wá ń ráre. Mo di jàgùdà, apààyàn, ẹni tí ẹ̀mí èèyàn jọ lójú. Nítorí pé ẹ̀yin fi ọkùnrin tó já yín lólè ara, já yín lólè ẹ̀mí, já yín lólè gbogbo nǹkan tí ẹ kó jọ. Ẹ̀yin, Kádíjà owó yẹn ni, ọmọ Àbíkẹ́. Ó máa ṣe o. Farida. Don't you dare touch me. And let me tell you something. When I am done cleaning your mess, you'll be gone forever. Àkọ́dá ògo ni àkọ́dá ògo bó dàbí tàdàgbẹ̀yọ
àkọ́dá òró ni o. Bàbá ṣe ka ìkọ́kọ́ o. Tá a ṣe ka ìkọ́kọ́ o. Àkọ́dá òró ni o. Kò dàbí ti gbẹ̀yìn o. Bó ṣe rè bó ṣe rè bó ṣe rè bó ṣe rè ẹ̀san wà o. Máma dalẹ̀ o. Máma bani láyé jẹ́. Ohun tó bá ṣe o. Àkọ́dá ọ̀rọ̀ ni o. Kò dàbí ti gbẹ̀yìn o. Kò dàbí ti gbẹ̀yìn o. Ọ̀pọ̀ ẹ̀dá ò mọ̀ pé ẹ̀san wà o. Ọ̀pọ̀ ẹ̀dá ò mọ̀ pé ẹ̀san wà o. Ọ̀pọ̀ ẹ̀dá ò mọ̀ pé ẹ̀san wà o. Wọ́n dẹ̀ mọ̀ wọn ò kọ́ bí ara sí. Wọ́n kú mọ́ o. Ìkádùn mọ́ wọn ni. Láláì ro tọ̀la. Láláì ro tọ̀la o. Láláì ro tọ̀la. Láláì ro tọ̀la o. Ìkà àpò níkà o. Ẹ̀san wa bẹ́ẹ̀ ni wé. Bó pẹ́ títí tá ti ń ṣe ká o. Bó pẹ́ títí tá ti ń ṣe rè. Àbọ̀ ń bọ̀ o. Wá wá kó wá wá o. Àbọ̀ ń bọ̀ o. Wá wá kó wá wá o. Àbọ̀ ń bọ̀ o. Who is Atep? Who is Mame Pitia? Hey, let's do it, bro. Who is Atep? Who is Mame Pitia? And you made the same contact on the phone. You said it differently with different names. Come on. I don't know. Who is the person? Gbogbo ẹni kò yé mi. Kò yé mi. What then you're there sorrow, Jujimo? Now listen, the very money this is there took place, you and the person spoke in the money. I saw that I do, you talk to the person time after time, minute after minute, and I ask you again, who is at where? Gbogbo ìbéèrè rẹ̀ ń béèrè fún látàárọ̀ kò yé mi. Mi ò mọ̀ pé ẹ̀yin náà máa ń pè fún Emeka kò yé mi. Madam, you're mistaken, no? You're a problem, no? You must bring Matthew Commissioner. Or you collaborate call. I have no business with her. Maybe you go at her. I will want to I like that. I think I've been too soft with you guys. Hey, fight which? If I go and ask of me, Officer Mendo, when I stretch, when not if what did they win? For you guys there. Aisha. Yeah. Set up the guard. You the back. Sumaya.
Tanya. Strong and fearless. Báwo ló ṣe délé mi? Kò síbi tó lè fi petrol láti wọ̀. Má act funny. Mi ní hesitate láti pull trigger yìí. Calm down. Èmi ni mo gbéra mi wá báyìí náà. Mi ò bá ti jà o. Come on, you don't need this. Ṣé o ti ever make attempt láti spell Petra backwards? Mommy, please don't leave me. I won't leave you. I will live forever. I won't leave you. Don't worry, Mommy will not die. Mommy is fine. Just keep praying for Mommy. Look at me. Nothing will happen to me. Mommy is just strong. You know Mommy is a strong woman. And you keep praying for Mommy, please. Nothing will happen to me. And nothing will happen to you. I will not die but to live. I know. Khadija ìyá mi. Alákìíkanjú obìnrin ni ẹ́. Àìmọye operation tó ṣe fún cancer. Ó máa borí ẹ̀. Àfìgbà tí John wọlé sínú ayé ẹ̀. Ó daṣọ bò ẹ́. Ó pa ẹ́ lẹ́nu. Ó fún ẹ ní ìrètí. Láì mọ̀ pé àlùwàlà olóńgbò lẹ̀sìn. Ó ní ikú ló tọ́ sí ẹ̀. Ó ní ikú wọlé tọ̀ wá. Ó fi èéfín korúpẹ́ sí atẹ́gùn. Mo máa kìlọ̀ fún ẹ. Dókítà kìlọ̀ fún ẹ. A ní òfilẹ̀, ó fárígá. Àfìgbà tó pa ẹ́. Ìgbà tó gba gbogbo nǹkan ìní ẹ̀ pátápátá. Wọ́n á ṣe. Sorry, if I may ask. Amori. Late Mrs. Khadija Owoyeni. Your mother. Yes. So, what is he saying? What's she saying? Wọ́n fẹ́ kí n jà.
wọ́n ní kí n má gbẹ̀san. Àmọ́ mi ní gbà. Mi ní gbọ́. In all of this, ṣé o ń gbìyànjú àti sọ fún wa wípé ìwọ mi ò sọ fáwọn ọlọ́pàá pé ìwọ ló pa Tóyè? Tóyè. Tí bá pa Tóyè máa kó ebu yẹn lọ ni. Mi lè fi ọwọ́ mi báyìí. Mi lè fi parun nù. Justice takes time. And revenge takes patience. Kò sóhun ìkọ̀kọ̀ kan tó lọ títí ẹ̀rí bí. Àṣírí ayé ni máa dalẹ̀, àṣírí ayé ni Detective. Tell me, kí ni ìtumọ̀ gbogbo eléyìí? Kí ni reason ẹ̀kọ́ dá mi jókòó sí níbàyí? Ilé pé ọ̀rọ̀ wá mi lẹ́nu wò. Ẹ sọ kankan, mi ò gbọ́ kankan, mo kàn jókòó sí mi ò mọ̀ bóyá wájú ni mò ń lọ, bóyá ẹ̀yìn ẹni sí náà tí ń ṣẹlẹ̀. Nígbà tó bá ṣe wípé ẹ̀kọ́ ju ìyàwó òdì lásán tẹ̀lé gbá nìyẹn, ṣé ká fún? Chief, ẹ má get ara yín worked up. Tí iná là ń ṣe. Are you conversant with the name Petra Parker Agekweju? Petra Parker? Ẹ̀yin ọlọ́pàá gbọ́dọ̀ mọ̀ yìí pé tó bá ń sọ pé criminal, èèyàn tó jẹ́ pé ẹ̀mí èèyàn ò tọ́ lójú, ẹni tó máa ń pa èèyàn lóòyẹ, ó máa ń dáná sun àwọn èèyàn alive. Ọmọrú èèyàn tó jẹ́ ara ọmọ yẹn ò yá, ọmọ yẹn ní ṣàìtó, ẹni tó yẹ kó wà ní hospital tó ti ń tọ́jú ọpọlọ ẹni. Òun ló lépa ẹni. What? That's money. I don't want to see her. I don't want to get in the clinic. I don't want to get it. Huh? What do you think about the name John? John? You understand? Mo mọ̀ pé orúkọ lásán ni mo kàn fẹ́ mọ̀ pé kí lẹ feel nípa the name John. Does it ring a bell? Kí ni mo fẹ́ fi ọ̀pá ẹ̀? Ayọ̀ bá mi, Portugal lórúkọ. Tàbá àdìjọ́ mọ̀ ń kọ́. Tàbá àdìjọ́ mọ̀ Ayọ̀ bá mi. How does it sound? I don't understand what you're looking about. Mr. John, the mechanic. The boyfriend of late Mrs. Khadijat Owuyemi. Does that ring a bell? A strike somehow? Mendo, we are making a significant progress on this case. The evidence on the phones and the timeline inconsistencies are building up a strong case. Petra's revelations have connected the dots. Àwọn àlàyé tí Petra ṣe, ó ti dá àwọn ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè láti jẹ́ kí kéèsì yìí rọrùn gan. Yeah. Petra ti jẹ́ kí kéèsì yìí rọrùn gan lóòótọ́. Like this case is almost solved. But we are far from being done. We're not done yet. Look, Aisha, I want you to pounce on Sumaya and Emeka like a tigress. I do not want room for errors, no room for fiction. I don't want half-truth. I want perfect, neatly done job. Just let me party to one label. Just come party more Petra. Who did this so cool door of everything we need to know, we know. So work with that. Copy that. Don't spill it out. But dúró, kí ni kan bá fún mi? Why did Petra she turn her end that easily? I mean, that's just too soft. Yeah, so convenient.
Anyway, get on what I asked you to do. Ìbá àtìrín, okùn òtítọ́ ò lè já. Bí irọ́ bá wúwo bí ìrókò, ìwo ni ń wo. Ó jẹ́ sọ bí ọ̀rọ̀ yìí ṣe kàn ẹ́, kó o bá lè sàn. Orúkọ mi ni Alaka Anike Esther. Sumaya jẹ́ orúkọ tí a fún mi láti ṣe ọmọ ọ̀dọ̀ tí àwọn tí mo dẹ̀ ń bá ṣiṣẹ́ ò gbọ́dọ̀ mọ irú èèyàn tí mo jẹ́. Ìgbà tí mo débẹ̀, ìfẹ́ rú bò mí lójú. I loved him. Mo nífẹ̀ẹ́ Tóyè pẹ̀lú gbogbo ọkàn mi. Ṣùgbọ́n kò rí mi bí ẹni tó lè kọ inú ìfẹ́ sí nítorí mo jẹ́ Sumaya ọmọ ọ̀dọ̀. Ó rò pé mi ò kàwé. Tóyè deserved better. He didn't deserve to die like that. He didn't deserve it. Ṣùgbọ́n ò gbà láti pa. You took the assignment. No, I did not. Mi ò lè ṣe fún odidi ọdún méjì ni mo ṣe dúró. Bẹ́ẹ̀ ni ìfẹ́ ń gbòòrò sí lọ́kàn mi. They asked me. They wanted me to, but I couldn't. Could not hurt him. Ó mọ̀ wípé wọ́n lépa ẹ̀mí ẹ̀, but you kept quiet. Ká ní mo bá mọ̀ pé jàǹbá máa ṣẹlẹ̀ sí Tóyè lọ́jọ́ yìí ni, má ti jà. Mo rò pé mi nìkan ni, ṣùgbọ́n mi ò mọ bí Emeka ṣe jẹ́. My real name is Michael Bodo. CTV expert, one of the best in the country. Mi ò gbaṣẹ́ security gate man of the team. Torí pé mo fẹ́ survive or torí pé mi ò ní option. But all because of my hidden agenda. Torí àǹfààní ìkọ̀kọ̀ mi. You see, you know life now. Life go whine you. Now you no go gree. Life we spin you, train you, then spit you out. And you have to pick yourself to survive. Ìdí nìyẹn tí mo fi gbaṣẹ́ gate man. And Toye, what happened to him? That was my assignment. Yes. Kò ṣẹ̀yìn mi. Ó ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ìpànìyàn. Bẹ́ẹ̀ni. Lọ́jọ́ tí mo fi fìlà mi bọ́ sí TV, I was acting like a fool, pretending as if I knew nothing about it. Yes. In fact, he won't feel joy for gbé mo fi wò mí. Whoever sees the CCTV. Ìdí nìyẹn tí ọ̀pọ̀lọpọ̀ fi wò wípé mi mọ̀ kankan nípa ikú Tóyè. Bẹ́ẹ̀ni. Ẹ wá gbọ́ o.
lẹ́yìn tí ẹ̀mí bọ́ lára tó yìí mo wẹ̀ mo sì para aṣọ wọn á pè ọ̀rọ̀ bí ẹni sùn lọ. lẹ́yìn tí iṣẹ́ ti di ṣíṣe kí ló dé tó fi sá lọ. That wasn't part of the plan. We are all actors in Petra's story. ẹni awí fún ọba jẹ́ ó gbọ́ ẹni afọ̀ fún ọba jẹ́ ó gbà débi tí ojú aláìgbọràn dé ojú ẹ̀ ti já. Sọ fún mi ta ló sọ mí di báyìí ta ló sọ mí di àpàyàn ta ló sọ mí di ọ̀dájú ọmọ ṣé wọ́n kọ́ ni. Fine, I made a mistake. But why did you learn from my mistake? You have a functioning brain. Why did you use your brain? You want me to learn from my mistake? Yes. Ó wá fẹ́ ọkùnrin ju ọmọ tó bí lọ. Ju ẹ̀mí ẹ lọ títí tó fi pa ẹ̀rùn. But I told you not to take revenge. Mo ní o má gbẹ̀san, ojú ẹ ti já. Mi ò regret pé mo gbẹ̀san. Wọ́n sọ fún ẹ, mo ní mo máa pàtó ẹ̀ tẹ̀bítẹ̀bí. Mo máa pàtó ẹ̀ tẹ̀bítẹ̀bí. Mo máa gba gbogbo nǹkan ẹ̀ ní ẹ̀. Mo máa parun ni. Farida, you are a fool. You are trapped. You are in the pit of hell. You are going down. Your life is wasted. You are a wasted generation. There's no... All right, thank you so much, sir. But sir, there's something bothering me about Petra Park. Sudden emergency and then being involved in this case, it's quite unusual. It seems like something that is calculated, and I'm having a feeling, a mixed feeling. Come on, we all set her up for something. Maybe she's up to something bigger. All right, sir. Thank you, sir. Yeah. Falawa. Bibawo. Our reports to me was say Petra. In fact, Kakakuro is not listen. Kí ló ṣẹlẹ̀? Aggressive and unpredictable. What's it called? Japonda sorrow by you. One in she don't dare anyone. Screaming aggressively. What's this? What's going on? Ilé ìsọsí ni lẹ́nu. Àbí lára plan ẹ̀ ni. Thank you, sir. There's something you do. What's happening? Officer, tell to Joe. Tell to Joe. Over and out. If you know loud and clear. I need the bridge. So I finish the court here. Oh yeah, change it. Let's go fast. Let's move faster.
cover! Take cover! Take cover! Take cover! The boss? Sir, there's an attack on the boss headed towards court. Yeah, gunfire reported. Suspect inside. Signature Pentra Niyi. I need immediate backup. Yes. This is bigger than anticipated, sir. Copy that, sir. Mobilizing now. Phase 2 to 5. Delta, Alpha, Romeo. Bagada Road. Kí ni mo ṣe? Farida, jọ tó yọ lọ́hùn sórí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ iṣẹ́ èṣù ni mi ì dẹ̀ ní ṣe bẹ́ẹ̀ mọ̀ wò má dèèyàn Ọlọ́run tí máa gentle gan mi ní ṣe wàhálà mọ́ jọ ṣàánú mi. Wow. John the mechanic. Orí àkàlà tún ti ṣe ọ. Ojú ti túnra rí. And it's good to see you. Farida, oh my God, don't do that. Sumaya. Òkété bá fá múlẹ̀. Ó dáfá. Sumaya, ìwọ dá mi. You had just one job and you failed. Well, say your last prayer. Sir. Farida, tó ṣe bó ṣe gbẹ̀yìn ayé èṣó tẹ́ lọ́rùn. Mo wí, mo fọ̀. Mo ní o fi jà fọ́lọ́run jà. Àmọ́ lá, ẹ̀san ló ń kígbe. O ti wá gbẹ̀san tán báyìí o. Kí ló bá bọ̀ bẹ́ẹ̀?
Farida kí lè rí ẹ? Mo ní o má ṣe é. Ó ṣe tó ó dákun. Ìwọ nìkan ni mo fojú jọ. Ìwọ nìkan ló kù fún mi láti gbórúkọ mi. Àmọ́ kí ló ṣe? Ó fẹ̀sán bá gbogbo ẹ̀ jẹ́. Ó ti ṣe tán báyìí ojú ẹ̀ ti jà. Ó ti bọ́ sí pápẹ́ ìjọba. Tí wọ́n bá máa dájọ́ ẹ, tí wọ́n bá yẹgi fún ẹ, ẹ̀wọ̀n gbére ni. Farida, why? Why did you take laws into your hands? Ó jẹ́ ń fẹ̀dọ̀ lórí òróró. Ó jẹ́ nísinmi. Farida, ìwọ rèé. Kò jẹ́rò ayé, ò jẹ́rò ọ̀run. Ò wúlò fúnra ẹ̀, ò wúlò fúnjọba. Ó ti dákún báyìí o. Ó ti kù wọ nìkan. Tó bá kọjú sí ẹ kó tá. Tó bá kẹ́yìn sí ẹ kó tá. Ó ti kù wọ nìkan. Kò tẹ́rù ara ẹ̀ pa. Ó dìgbà kan náà. Orí rẹ̀ burú ni. Kò ní yẹ. Kí ló dé tó jí lẹ́kùká? Ìdí ọlẹ́kùká o, mo mọ̀ọ́mọ̀ gbé ni. Bẹ́ẹ̀ni, wò ó kí ṣẹlẹ̀, mo ti sọ fún ẹ wípé eégún ẹ ò tún jáde nínú ìlú yìí mọ́. Tí mo pé ọdún eégún kù ọjọ́ méjì péré, mo mọ̀ wípé bá a ṣe gé ẹ lọ́wọ́ ló ń bọ̀ ọ̀ka. Ìdí nìyẹn tí mo fi mọ̀ọ́mọ̀ lọ gbé ẹ̀kú eégún ẹ. Torí kò sí nǹkan tí dáadáa rẹ lè dá o tó fi lè dá ń dúró pé mọ́ gbé eégún mi jáde. Dé gbogbo ẹnu ẹ lọ́wọ́. Òbí kí ṣẹlẹ̀ sórí kóbìnrin ó tàtọ̀ nù kọkùnrin tàtọ̀ nù jẹ́ kéèmí àti ẹ máa wọ ẹni tó máa lómi lẹ́yìn ẹsẹ̀. ọjà ìyá wa ló tiẹ̀ lómi lẹ́yìn ẹsẹ̀. àbáyé tí olómi ẹsẹ̀ á bu omi sí. èmi kí ṣẹlẹ̀ tá ń gúnyán fún ọ tó nítorí òṣòro ká ló ń jẹun tájá jùrù kí ló gbójúlé gan tó fi kọ́kọ́ fọwọ́ kẹ̀kú mi ipò tí ẹ̀ kọ́kọ́ fọwọ́ kẹ̀kú mi náà ó tún rí nǹkan oṣù rẹ mọ́. pọ̀nrín ńlá mẹ́tàlá ẹ̀ ò tó bẹ́ẹ̀. àtàrí àjànàkú ni kò ṣẹ̀rù ọmọdé tiẹ̀. ọ̀gá mi àkàbà ń bẹ́ lẹ̀ ẹ̀wọ̀n sọ̀pọ̀nà ń bẹ́ lẹ̀ gbogbo àwọn tí ń bẹ́ nínú ilé wọn ò tó kankan. ẹ jẹ́ àjálù sí ilé yìí. ìyá gan. fún sẹ́yìn ẹ mọ̀ pé tá a bá yọ owó akátá ike tòun tí ọ̀dọ̀ fún ìjàkùmọ̀ pẹ̀lú balógun ọ̀pá rẹ̀ ẹyẹ tí ó jẹ sí kò sí àgbẹ̀ tó bá wa ṣe àtìyẹ́ ìbárò àlùkò tó bá wa ṣe àtìyẹ́ ìbòsùn lèkélèké tó bá wa ṣe orí rẹ̀ ń bẹnu gbẹ́ fún lọ́dọ̀ ìyá wa gan ẹ jáwèrè ní èyí. ó yẹ ká ẹ rántí pé òjò wẹ́wẹ̀wẹ́ báyìí láti ṣe ewé sórí fún ó bá di alagbalúgbú omi ó lè kéde lọ alagbalúgbú omi ní bẹ́ẹ̀ kalẹ̀ yìí alagbalúgbú omi lẹ́bi lẹ́yìn ẹ ṣe mọ́ sọ́dọ̀ jà ẹ ṣe fọ́gà yín lọ́rọ̀ sọ. ẹ dákun ẹ gbójú mi sẹ́ kéré. ìkéré mo máa pọ̀ nú ayé mo máa pọ̀. ó fúyẹ́. ṣáà kan ẹ ń bá mọ̀ ní kí láṣẹ hàn. dáná ogun mo fẹ́ yà. ìgbàlódé celebrity rice ìgbàlódé rice. ó súnmọ́ gọ́tà ó jìnnà sí. bọ́bí ẹ̀pọ̀ kí lóorùn rẹ̀ tẹ́ ní. bábìlì ìkàrọ̀ wáyé. gbogbo mi ò lè gba sí àdúgbò mi a máa mọ sin àwa ti yọ àwọn èèyàn lọ àwọn tó ń kọrin fún gangan tó wájú àgbo. ibi gbọ́dọ̀ pa mí ebi lè pè yín àgbàlagbà ebi gbọ́dọ̀ pa èmi. wọ́n bá ọdí sáà fún 20 dọ́sìn ọ̀fíìsì torí ó ṣe pàtí ìjọ ìdímẹ̀ tí ń bọ̀ torí ó lé délé kí yẹ tó. ẹjọ́ tó lè kó àtẹ̀kọ́ bá ti kọjá mẹ́ o. èmi ni mo wáṣẹ wá sà. ọmọ káwọ̀ ṣùwọ́ o lè ń wáṣẹ messenger. mi ò ṣe nǹkan ẹ jẹ́ mo lè explain nǹkan tó ṣe. o lè explain kankan fún mi. ọ̀gbẹ́ni Kọ́ládé sórí ẹ pé sá mọ̀nkan tó ń ṣe o mọ̀nkan tó ń ṣe o. ọ̀gá wa ló wà lórí ìdúró yìí o ẹ lè mọ ẹ ń tà wákẹ́ tó mọ ẹ ń tà ọ̀gá o. èwo nínú yín ló fọ mọ́tò tó wó sọnù rẹ̀. Kọ́ládé ni sà. kí ló fẹ́ gbà nù kọ́ ọba yé mi jẹ́
dákun ṣé wọn nìkan lọ kọ́ máa ń jẹ́ Kọ́ládé. àti pẹ́ńtà àti di pẹ́ńtàgọ̀n kò sáyè fọmọkànmọ̀ kan tí ó lò á lórí. ìjọba ti wà dragon. owó mi lẹ̀ ìfẹ̀wérè o owó mi dàbò lórí ibú ni ọ ni ọbẹ̀ pa aṣọ tó mọ̀ kó tutù bẹ̀ orí burúkú. Kọ́ládé bàbá táṣe làátọ̀ bàbá tọrọ oníbìnrin máa yà ìwé ìjà lè mọ̀ mọ́ kò tó lè mú ẹbí wa wọ́n máa kú ọmọ wọ̀ ní ọ̀ọ́jà lè rí. ọdẹ pààrọ̀ bí kò mọ inú àwẹ̀ ni. gbàdúmọ̀ rẹ̀ sí í dé. gbogbo ìgbà tí mo bá ti fọ mọ́tò báyìí ni kò máa sùn nínú mọ́tò. ó yẹ dá yín lójú. ọmọ tó dà mí láàmú Àyìndé mi o ọlọ́run abáńdà láàmú Àyìndé mi o. orí alágẹmọ kúsàrò lálágẹmọ kúsàrò ojú ọba tààrò ṣe é kójú ọta alágẹmọ. ibi lọ́wọ́ ń jókòó sí lọ́mọ ń jẹun àṣírí rẹ ti tú lónìí o. sẹ́mi náà lọ bá sọ̀rọ̀ báyìí mo lọ bá ń tẹ́ ìwé kọ̀ ni. ká kú mi fún. gàdá fún wọn náà. ìgbèbù rẹ òbí ṣé kí wọn bọ owó ọmọ àbọ̀ jẹ báwọn. ọwọ́ rẹ̀ ọ̀gá sábò orí mi ló ti ṣe freedom. ṣé inú páàkì rẹ ti ń ṣiṣẹ́. inú páàkì mi bẹ́ẹ̀ dà bá wà láyé bí ò bá ti mọ ìyá rẹ̀ wọ́n mọ̀ tẹ́gbọ́ ẹ̀ mọ́lẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Lady G. Boss. You are the bait. Bait. kí lorúkọ yín. Àní bàbá. ọmọ pọ́kàn mi ò ní balẹ̀. ọkàn rẹ ò sì ní balẹ̀ náà. ṣé nǹkan tẹ́ ń sọ ni pé mi fúnra mi ni mo set ara mi ọ̀pẹ òkè kí káwọn ọlọ́pàá wá arrest mi. bí bá kú òun ayé ẹ̀ kí ló kù. ayé ẹ̀ kan ọlọ́run tó wà. tó lọ́lọ́ mi lẹ́yìn sábà. nínú ẹgbẹ́ ìjọba lè kọ́ ni wọ́n ṣe ń tọ́jú. 5 million báwo 5 million ti pọ̀ jù. bá a ṣe ń sọ̀rọ̀ yìí èmi nígbà àgbọ̀ parí bàbá tí máa tún bí. gbogbo ọ̀pẹ kọ́ ló ní gbàǹdùn. wo ìyá yìí ẹ̀. You get the aya for. kúrò jẹ́ mi máa bọ̀ kọ́ni jà fún yàrá jẹ́. bó ṣe wà yìí mi ò trust ẹ mọ́. tó bá ti fún ìyá ni bàbá ṣá tí ì bá yá kí n kú. ẹ jẹ́ ṣàánú mi ìmọ̀ tí mo ṣe. kò sí koríko lójú ọ̀run làwọn ẹyẹ fi wọlé wá jẹko. kò sí koríko lójú ọ̀run làwọn ẹyẹ fi wọlé wá jẹko. ẹyẹ wa ò ní fò síbi tó ti ń sọ kó pẹ́ yẹ. ẹyẹ wa ò ní fò síbi tó ti ń sọ kó pẹ́ yẹ. ọlọ́run jẹ̀bi láyé pọ́hùn dánmọ́ ènìyàn ọlọ́run jẹ̀bi láyé ìwà ènìyàn kóró ayé ìwà ènìyàn ní máa yé gbóná.